ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa yes èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show ó ti gbádùn jù o Bísí Ológe show ẹ máa wò ó ẹ má gbé kúrò ń bẹ̀ o àríyá pọ̀ ń bẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bísí Ológe show iyọ̀ ni. Nínú wíìkì lásán mo ti lọ sí ṣọ́ọ̀bì márùn-ún breakfast. Iṣẹ́ mo ń gbàwẹ̀ bẹ́ẹ̀kẹ̀dẹ̀rẹ̀ ní òtún ronú àwẹ̀. O tún gbọ́dọ̀ celebrate ọ̀rẹ́ mi kejì. So kò sí jà ṣe tiẹ̀ lẹ́yìn ṣe tèmi jẹ́ kó ṣe tiwọn. Nàìjíríà máa tẹ̀síwájú rẹ̀ change. Jọba ti dá fún ẹ, ó ti dá fún ilẹ̀ Nàìjíríà, ó ti dá fẹ́ bí ẹ, ó ti dá fọwọ́ àdúgbò, àwọn ẹni tí rí àwọn tó ràn lọ́wọ́ lójoojúmọ́ pé tòmátò ẹ̀pọ̀. Àwọn ẹni tí mo ń ṣe fún lóṣooṣù ẹ̀pọ̀. Àwọn ẹni tí Ṣọlá ṣe fún lóṣooṣù ẹ̀pọ̀. Ìwọ sá ti máa ṣàánú lọ, Nàìjíríà ó máa dùn, ó máa dùn, ó máa dùn. Àwọn ibi tí mo tó sí ẹ ti mọ mi ìwé bẹ́ẹ̀ torí tòmátò ẹ bá ṣe ní. Ọdún wọn lọ́dọ̀ dẹ́ni mo tó sí Aṣíwájú Bọ́lá bẹ́ẹ̀ ọmọ tí inú mi ní. Ẹ má ṣe bú mi, ẹ má ṣe pè mí níjà, ẹ má ṣe sọ mi lọ́lọ́ tẹ̀yìn, ibi tó wù mí nìyẹn. Ìwọ tó lè ṣe tó bí Ọlọ́run á rẹ̀ lọ́wọ́. Ìwọ tó lè ṣe Àtíkù Ọlọ́run á rẹ̀ lọ́wọ́. Ẹ̀yin ṣìjẹ, ẹ̀yin ṣìṣe. Àmọ́ ní tèmi Adéyínká Adébóyè bóyè bẹ́ẹ̀. Ọkọ tó mi lọ́ba, bàbá ṣe mí lóore. Bàbá Siatra, bàbá Deborah. Mr. Alemaida, Aṣíwájú ìbò Bàtò. Ilẹ̀ yìí máa dá, ó máa dùn. Kọ́lọ́run má bàgbà yìí jẹ́ o. Ìbàdí Jésù kìí sì fi ẹjọ́ abẹ́ òní. Táyé fi tẹ̀lé wọn dájúdájú. Flip. Àwọn tọ́lọ́wọ́ fi gbà fún Ṣọlá. Kò ní bàjẹ́ lọ́wọ́ Elédùmarè lọ́dún ọba àmì. Kọ́lọ́run bá bàbá yìí jẹ́ fún wa ní Nàìjíríà. Aláṣẹ náà. Gbogbo pariwo máa tó bá Elédùmarè lórí ẹ̀yìn yóò tẹ̀ pàtọ́ṣẹ́. Bó bá wẹ̀ tó bá wà tí kù tó ṣe dára tó bá wù Peter Obi tó ṣe dára àwọn yóò ti mọ ọkọ tẹ fámọ́ṣẹ́ ìfà àti wọn ti ẹ̀rọ wọn mọ́ nílẹ̀ Nàìjíríà ìwọ ló dé mọ́. Ìgbà táwa bẹ̀rẹ̀ ẹgbẹ̀wé láti Federal Polytechnic Ìláró tàtí wọn direct entry wọ Yunifásitì Ìbàdàn Computer Science àwọn olùkọ́gbà tiẹ̀ ní bí certificate iṣẹ́ àṣọrí yìí náà la máa kọ́ pé. Nínú ẹ̀ láti kọ́lé, nínú ẹ̀ láti ra mọ́tò, nínú ẹ̀ láti fẹ́yàwó gidi, nínú ẹ̀ láti rọ́mọ, nínú ẹ̀ láti mọ àwọn èèyàn gidigidi. Ṣọlá sà èyí ò ń lòrò ó máa wù ẹ́ yunifásitì tó wà tó bá yẹ kí mẹ́sìn tó mẹ́nu ṣe máa ronú kọ̀ mí. Ṣọlá kò sí sẹ́wọ́n nílẹ̀ Nàìjíríà kò sí sẹ́wọ́n l'Amẹ́ríkà kò sóhun tó pè ní kólà jọ l'Amẹ́ríkà iṣẹ́ owó ẹni náà jẹ́ o ìgbà
iṣẹ́ tó bá mọ̀ ṣe ọpọlọ ẹ̀ ló ń lò àbọ̀yẹ dọ́tọ̀ ní London United Kingdom wọ́n ti ẹ̀ dé mẹ́sì school ní Nàìjíríà ìgbà tó dé ní London lórí talent wọn ọmọ Nàìjíríà àbọ̀yẹ certificates tọ́tí di conductor bẹ́ẹ̀ kẹ́lẹ́ wọ́n fi conductor wọ́n fi bẹ́ẹ̀ bí wọ́n fi ń bá ọwọ́ MC Olúọmọdé tí ló fi àwọn èèyàn graduates tó jẹ́ lẹ́yìn MC Olúọmọ lọ́wọ́ yìí ṣẹlẹ̀ wọn àwọn èèyàn master degree àwọn èèyàn PhD kódà wọ́n jẹ́ lọ́wọ́lọ́wọ́. Bóyá surprises ló lọ rí ní school. Ẹ̀bẹ̀ lọ́wọ́ Tóyìn bóyá surprises ló lọ rí ní school. Àwọn ìyàwó drinks vendor ní party ẹ̀bẹ̀ lọ́wọ́ wọn ní patient drinks lọ rí ní school. Lọ́wọ́ yìí, ìwọ tó bá rí drinks vendor tó bá fi drinks vendor ṣeré, wàhálà ìbò ṣe náà nínú àkáǹtì wọn millions ló pẹ́ níbẹ̀. Wọ́n gbá dúró kan. Ìwọ tó bá tó rí Kamilama ìlọ́wọ́ wọn Kamilama àwọn mídíà orúkọ wọn pọ̀ lóríṣiríṣi flip ọ̀tẹ̀ níbẹ̀. Ẹ bá gbọ́ FNIP flip ọ̀tẹ̀ níbẹ̀ wọ́n lè ní Kamilama wọ́n lè ní kámẹ́rà dúró ẹ̀bùrẹ̀ òkú tọ́ka níyẹ̀wò ó lè jẹ́ pọ̀. Finance, ó lè jẹ́ accountant, ó lè jẹ́ marketing, ó lè jẹ́ business admin. Ẹ lò wọ́n sí. Mo ti di bíbẹ́ lọ. Ìgbẹ́ ọba ti di kámẹ́rà. Àwọn president ló gbẹ́ níbẹ̀. Dangote ló gbẹ́ níbẹ̀. Ọ̀tẹ́dọ́lá ló gbẹ́ níbẹ̀. Elúgbẹ́lú ló gbẹ́ níbẹ̀. Tinubu ló gbẹ́ níbẹ̀. Fáṣọlá ló gbẹ́ níbẹ̀. Olúọmọ ló gbẹ́ níbẹ̀. Òní ọ̀la ńlá. Ẹ̀mí lọ́wọ́ ẹ̀. Ẹ̀mí láti. Tó tún jẹ́ mi láti fúnra ẹ̀. Ẹni kí ló kà káyé níléèwé. A sọ fún yín sí jíbìkú. Ẹ̀mí lọ́wọ́ sí jíbìkú bàbá tèmi kó yẹ bẹ́ẹ̀ sí. Ẹni kí ló kà káyé níléèwé. Tó tó gbé sí jíbìkú jáde ooo. Tó tó gbé sí jíbìkú jáde. Tó tún wá ọmọ ẹ̀. Ẹ̀mí láti TV. Ẹ̀mí láti mídíà. Ẹ̀mí lọ gbogbo wọn. Iṣẹ́ ọwọ́ ni ìtọ́ni gbẹ́ni. Òtẹ́lẹ̀ tó bá rè àti fún ẹsí ẹ nínú. Máa ṣe dáadáa. Tó bá jẹ́ pọ̀ ló mọ bá. Tó bá jẹ́ ọ̀rọ̀ ló mọ sọ. Tó bá jẹ́ èké ló mọ ṣe èké tó ti gbowó Nàìjíríà. Èké má lọ tà fún Jísọ́bà. Èké Jísọ́bà máa fún ẹ lọ. Àwọn obìnrin lókè Jísọ́bà mi ò gbé mú o mi ò gbé mú o wọ́n ní lọ́ba lọ́ta èké ló máa ń ṣe lọ́ba ìṣẹ́kù Jísọ́bà kò gbé jáde. Àmọ́ Jísọ́bà kò lè ké fake èké ọ̀rìjínà ni ó ṣe o ṣèké tóyìn royal house ṣèké tóyìn royal house Jísọ́bà gbé jáde. Ṣèké tóyìn bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀rìjínà àgbé jáde. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.